Ní inú igbó aginjù kan ní ìlú Ìbàdàn ni Àkànní ti ń ṣọdẹ. Igbó aginjù yìí ò jìnnà sí abà kan tí àwọn tí ń ṣiṣẹ́ àgbẹ̀ ń gbé. Ní òwúrọ̀ ọjọ́ kan, Àkànní gbé ìbọn rẹ̀ àtọfà ó mórí lé oko ọdẹ. Bí Àkànní ti ń lọ lọ́nà nínú aginjù, àmì ara sọ, ó sì ní ìmọ̀lára agbára àwọn baba ńlá baba rẹ̀. Lójú kan náà, ó tajú kán, ó sì rí àgbọ̀nrín ńlá kan tí ń jẹko. Gẹ́gẹ́ bí ọdẹ tó gbọ́n tí Àkànní jẹ́, Àkànní sáré gọ sẹ́yìn kùkùté igi kan. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó na ìbọn rẹ̀ sókè láti yìnbọn mọ́ àgbọ̀nrín ọ̀hún. Àmọ́ lójijì ni ẹkùn jìgọ̀lọ̀ kan yọ lẹ́yìn àgbọ̀nrín. Ojú ẹkùn yìí àti tàkànní ó ṣe méjì, ó sì múra àjà sí Àkànní bíi wípé ó fẹ́ yà á jẹ. Lọ́gán ni Àkànní ti pa èrò ọkàn rẹ̀ dà, ó sì yin ìbọn mọ́ ẹkùn ọ̀hún. Kí ìbọn tó bá ẹkùn ti gbéra sókè, ó sì fò mọ́ Àkànní. Ẹ̀rù bà Àkànní gidigidi, ṣùgbọ́n ó rántí ọfọ̀ tí àwọn baba ńlá baba rẹ̀ kọ, torí tó bá dọjọ́ kan ọjà tó dọjọ́ kan pọ́njú. Ọ̀rọ̀ wá di àjàkú akátá láàrin ẹkùn àti Àkànní. Bí ìwọ bá ṣe alábàápàdé fọ́nrán yìí fún ìgbà àkọ́kọ́, ìkànnì àrọ́bá náà ló já sí. Má gbàgbé láti fẹ́ràn àti láti pín fọ́nrán yìí káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn olólùfẹ́ èdè Yorùbá pátápátá. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube wa nípa títẹ agogo ìfura kẹ́ ẹ bá lè máa mọ̀ ní gbogbo ìgbà tá a bá fi fọ́nrán mi léde. Eruku sọ, gbogbo ẹyẹ fò lọ dànù nítorí pé jìnnìjìnnì ti bẹ́lẹ̀ nínú igbó. Bí ẹkùn ṣe ń yí Àkànní mọ́lẹ̀, bẹ́ẹ̀ náà ni Àkànní náà sì ń yí ẹkùn mọ́lẹ̀ padà. Ìtànṣán oòrùn kan ó gba ara ewé tàn sí ojú ẹkùn. Ní àsìkò yìí ni Àkànní ráàyè tí ọ̀bẹ bọ ẹkùn ọ̀hún ní àyà, ó sì là á títí tó fi dé ìsàlẹ̀. Ẹkùn ọ̀hún kígbe lóhùn rárá, gbogbo igbó sì mì tìtìtìtì, ó sì wó lulẹ̀ látorí ìdúró. Àkànní náà fìdí jálẹ̀, ó sì ń mí túpetúpe nítorí wípé ó lo gbogbo agbára rẹ̀ láti wọ̀yá àjà pẹ̀lú ẹkùn ọ̀hún. Àwọn àgbà máa pòwe kan, wọn á ní bíná bá ń jó lóko mọ̀jàlá ṣòfófó. Ariwo bí ẹkùn ọ̀hún ṣe ń bú ramúramù, òun ni àwọn àgbẹ̀ tó ń gbé nítòsí igbó ńlá yìí gbọ́. Wọ́n tọpasẹ̀ rẹ̀ lọ, wọ́n sì bá Àkànní níbi tó ṣubú sí tó ti ń mí túpetúpe. Wọ́n ràn án lọ́wọ́ láti gbé ẹran tó pa lọ sí abúlé. Inú gbogbo èèyàn sì dùn, wọ́n sì bẹ̀rẹ̀ sí gbóṣùbà ràbàǹdẹ̀ fún Àkànní fún iṣẹ́ takuntakun tó ṣe. Bí ìwọ bá ṣe alábàápàdé fọ́nrán yìí fún ìgbà àkọ́kọ́, ìkànnì àrọ́bá náà ló já sí. Má gbàgbé láti fẹ́ràn àti láti pín fọ́nrán yìí káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn olólùfẹ́ èdè Yorùbá pátápátá. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube wa nípa títẹ agogo ìfura kẹ́ ẹ bá lè máa mọ̀ ní gbogbo ìgbà tá a bá fi fọ́nrán mi léde. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa o.